Ẹ ṣé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ìròyìn tí wọ́n ń gbé láti òru àná, wọ́n bá wa gan lójijì. Àwọn gbogbo ẹni tó bá ń gbéròyìn kíròyìn tó ń rorò kúrò kí wọ́n mọ̀ wípé ohun táwọn bá ń ṣe ìkà kan ní ọ̀nà sọmọnìkejì, mẹ́sàn-án yòókù ọ̀rọ̀ wọn ni ó máa wà o. Ẹ káàárọ̀ o, orúkọ tèmi Níkẹ́ Africana, ara àwọn òṣìṣẹ́ bàbá ẹ̀dá tipẹ́tipẹ́ tá a jọ ṣe tíátà. Láàárọ̀ ìkùtù tí mo jí ni mo wo orí fóònù mi tí mo rí dẹ́ẹ̀dì bó bàbá mi tí ó sáré bí mo ṣe sáré nìyẹn mo fi délé wọn. Kókó lára bàbá le, kódà gan wọ́n ṣẹ̀ jẹun tán nìsín. A ti rìn káàkiri gbogbo inú ilé, gbogbo géètì, a ti rìn káàkiri gbogbo bẹ̀ láàárọ̀ yìí. Kò sí nǹkan kan tó ṣe bàbá o, àlàáfíà ni wọ́n wà o. Òjòjò kì í ṣòwò kó mọ̀ lè nọ́jà kó lára tá ń lé bàbá ẹ̀dá Onílọ́lá bàbá wa Lérè Pàímọ́. Wọ́n jáde wọ́n sọ̀rọ̀ o, wọ́n pé gbogbo ìròyìn tí a ń gbé káàkiri pé olódì àwọn ti jáde láyé wọn ní òfegè òfútù fẹ́ẹ̀tẹ̀ èrò lásán náà ní bẹ́ẹ̀ o. Bàbá ní kódà wọ́n ní kókó lára àwọn le. Bàbá sọ̀rọ̀ wọ́n tó fòwe yóò bá ṣe wọn lẹ́nìkan ìgbọ́kọ̀ ọkọ̀ àìgbọ́kọ̀ àdá ẹnìkan nígbọ́kọ̀ ọlọ́mọlangidi nígbòkù sí alẹ́ bá lẹ́ gbogbo aṣọ bìràbìrà ọmọ adámọ̀ afárajọ òkò tẹ̀ lótò fẹ́ dí afọ́kú má pààyè ńgbà tó fẹ́ gbé lédè òrìṣàwò wọn. Bàbá ní àwọn búra fọlọ́run ṣẹ̀rí o pé àwọn òwò mọ̀ nǹkan kan ní ìtàn gbé káàkiri, kódà màmá ti ń sọ̀rọ̀ màmá yìí pé òṣìṣẹ́ bàbá náà làwọn àìmọ̀ṣẹ́ làwọn jọ ṣe pọ̀, kò sí ní tó ṣe bàbá, kódà wọn pé ilé àwọn ò jìnnà sọ́dọ̀ bàbá. Nígbà táwọn ti ń gbọ́ awuyewuye làwọn ti takóló bọ́ sílé bàbá pé bàbá kẹ́ẹ̀pẹ́ ń bẹ̀ ǹbáyìí la gbọ́ tí bàbá sì pé gbogbo nǹkan gbé káàkiri àwọn ò mọ nǹkan kan pa rẹ̀. Kódà bàbá tó ń gbọ́n aṣọ wọn ní kókó lára àwọn le. Àwọn ti jẹun láàárọ̀ yìí àwọn sì wà òkè dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń gbéròyìn òfegè àbí kí n ká ti gbọ́ ẹja ajáwọ́ kò náà pọ̀n ká gbomi la kàná. Bàbá yìí kókó lára wọn lé o, kò sí nǹkan kan lábẹ́ àkóso bóun kò tilẹ̀ ṣe rí tó ń ṣe bàbá. Ẹyẹ rokúrò bá ń bàbá o, ẹ̀mí gbogbo wa gùn a sì ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ̀gbọ́n tí bàbá sọ fúnra wọn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàárọ̀ o, orúkọ tèmi Níkẹ́ Africana, ara àwọn òṣìṣẹ́ bàbá ẹ̀dá tipẹ́tipẹ́ tá a jọ ṣe tíátà. Láàárọ̀ ìkùtù tí mo jí ni mo wo orí fóònù mi tí mo rí dẹ́ẹ̀dì bó bàbá mi tí ó sáré bí mo ṣe sáré nìyẹn mo fi délé wọn. Kókó lára bàbá le, kódà gan wọ́n ṣẹ̀ jẹun tán nìsín. A ti rìn káàkiri gbogbo inú ilé, gbogbo géètì, a ti rìn káàkiri gbogbo bẹ̀ láàárọ̀ yìí. Kò sí nǹkan kan tó ṣe bàbá o, àlàáfíà ni wọ́n wà o. Ìyá Bùkọ́lá Ọmọdádì ló ń bá yín sọ̀rọ̀ o, àlàáfíà ni wọ́n wà. Kò sí nǹkan kan tó ṣe bàbá. Gbogbo àwọn tó ń gbéròyìn ẹ ṣé o. Aṣọjọ́ ìbí ẹ̀ bá wa gbé, aṣà ìmọye oré inú ilé ẹ̀ bá wa gbé, ó ṣe jẹ́ kúlẹ̀ ń bá wa gbé. Ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́ gbèrú rẹ̀ mọ́. Ẹ̀yin asọ̀rọ̀ sọ́bọ́tò ẹ ṣé o, ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́ gbèrú rẹ̀ mọ́ o, ẹ dákun o. Orúkọ mi ni Gbóyè Abídòyè, immediate past governor of ANTP Ọ̀yọ́ State. A gbọ́ ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn òfegè láti òru tá a ti ń rí lórí social media, a ò lè sùn láfi wá ní ọ̀dà a bẹ̀rẹ̀ sí pera wa. Wọ́n ní bàbá wà láyé, ẹ bá tiẹ̀ ní bàbá wà láyé mi náà láti fojú mi rí bàbá. Ó ní mo fi wà ń bí ní ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 tá a bá bàbá láyé, tá a bá wọn láàyè, tó ṣe pé mo ti ẹ̀ bá wọn lórí oúnjẹ inú mi dùn, mo ti dúpẹ́. Ẹ ṣé. Kò sí nínú àwọn olólùfẹ́ bàbá jẹ́ èèyàn gidi, èèyàn dáadáa ni wọ́n ní. Bàbá jẹ́ ẹni tá à ń kọ́gbọ́n lára wọn. Kò sẹ́ni tí ó gbọ́ tọ́kàn rẹ̀ ó balẹ̀. Wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú high blood pressure láti àárín òru yẹn. Àwa ò lè sùn tá a fi débí ní àárọ̀ yìí. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ayọ̀ iyè àlàáfíà kò ní wọ́n yín o. Ìròyìn tí wọ́n ń gbé láti òru àná, wọ́n bá wa gan lójijì. Àwọn gbogbo ẹni tó bá ń gbéròyìn kíròyìn tó ń rorò kúrò kí wọ́n mọ̀ wípé ohun táwọn bá ń ṣe ìkà kan ní ọ̀nà sọmọnìkejì, mẹ́sàn-án yòókù ọ̀rọ̀ wọn ni ó máa wà o.
mo rọ̀ yín ẹ má gbéròyìn ìgbékúgbé mọ́, ohun tí ò bá dá yín lójú ẹ má sọ mọ́. Kókó rárá tá tèmi lé o, àìgbọ́ pọ́kọ́ àìsí ìgbọ́kọ̀ àdá, ẹ̀yin náà sì ní sàárẹ̀ o. A ṣàdúrà fún yín, owó iyẹ̀yẹ àlàáfíà ò ní wọ́n yín. Ẹ ronúpìwàdà kẹ́ má gbéròyìn tí ò dáa mọ́. Ẹ̀mí gbogbo wa yín ó gùn títí lọ́jọ́ alẹ́, a ò ní fọjọ́ rọjọ́ lọ. Ìròyìn burúkú ò ní dọ́dọ̀ yín o, ilé-iṣẹ́ yín ò ní jóná, gbogbo ẹni tẹ́ wà ńbẹ̀ ẹ ò ní ṣìṣe, ẹ ò ní ṣi ọ̀rọ̀ sọ, ẹ ò sì ní sì gbọ́. Yóò yé yín títí lọ́jọ́ alẹ́. Ẹ ṣé púpọ̀. Ẹ káàárọ̀ o, orúkọ tèmi Níkẹ́ Africana, ara àwọn òṣìṣẹ́ bàbá ẹ̀dá tipẹ́tipẹ́ tá a jọ ṣe tíátà. Láàárọ̀ ìkùtù tí mo jí ni mo wo orí fóònù mi tí mo rí bẹ́ẹ̀dì bó bàbá mi tí ó sàárẹ̀, bí mo ṣe sáré nìyẹn mo fi délé wọn. Kókókó lára bàbá le, kódà gan wọ́n ṣẹ̀ jẹun tán nìsín, a ti rìn káàkiri gbogbo inú ilé, gbogbo géètì, a ti rìn káàkiri gbogbo bẹ̀ láàárọ̀ yìí. Kò sí nǹkan kan tó ṣe bàbá o, àlàáfíà ni wọ́n wà o. Ìyá Bùkọ́lá Ọmọdádì ló ń bá yín sọ̀rọ̀ o, àlàáfíà ni wọ́n wà, kò sí nǹkan kan tó ṣe bàbá. Gbogbo àwọn tó ń gbéròyìn ẹ ṣé o. Aṣọjọ́ ìbí ẹ̀ bá wa gbé, aṣàìmọye oore inú ilé ẹ̀ bá wa gbé, ó ṣe jẹ́ kúlẹ̀ ń bá wa gbé. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má gbèrú rẹ̀ mọ́. Ẹ̀yin asọ̀rọ̀ sọ́bọ́tò, ẹ ṣé o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má gbèrú rẹ̀ mọ́ o. Ẹ dákun o. Orúkọ mi ni Gbóyè Abídòyè, immediate past governor of ANTP Ọ̀yọ́ State. A gbọ́ ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn òfegè láti òru tá a ti ń rí lórí social media, a ò lè sùn. La fi wá ní ọ̀dà, a bẹ̀rẹ̀ sí ríra wa, wọ́n ní bàbá wà láyé. Ẹ bá tiẹ̀ ní bàbá wà láyé mi náà láti fojú mi rí bàbá. Ó ní mo fi wà ń bí ní ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025. Tá bá bàbá láyé, tá bá wọn láàyè, tó ṣe pé mo ti ẹ̀ bá wọn lórí oúnjẹ, inú mi dùn, mo ti dúpẹ́. Ẹ ṣé. Kò sí nínú àwọn olólùfẹ́ bàbá jẹ́ èèyàn gidi, èèyàn dáadáa ni wọ́n ní. Bàbá jẹ́ ẹni tá à ń kọ́gbọ́n lára wọn. Kò sẹ́ni tí ó gbọ́ tọ́kàn rẹ̀ ó balẹ̀. Wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú high blood pressure láti àárín òru yẹn. Àwa ò lè sùn tá a fi débí ní àárọ̀ yìí. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ayọ̀ iyè àlàáfíà kò ní wọ́n yín o. Ìròyìn tí wọ́n ń gbé láti òru àná, wọ́n bá wa gan lójijì. Àwọn gbogbo ẹni tó bá ń gbéròyìn kíròyìn tó ń rorò kúrò, kí wọ́n mọ̀ wípé ohun táwọn bá ń ṣe ìkàkà ní àná sọmọnìkejì, 9 yòókù ọ̀rọ̀ wọn ni ó máa wà o. Mo rọ̀ yín ẹ má gbéròyìn ìgbékúgbé mọ́, ohun tí ò bá dá yín lójú ẹ má sọ mọ́.